gbogbo tí ń jí ọmọ Markazi gidi original ọmọ Markazi tí wọn ò sí pẹ̀lú bàbá Mudiru Markazi sí òdodo lọ́gbọ́n original tí wọ́n sì wà presentable níbikíbi. bí olórí ẹrú apá àtìrà àbí ó wà presentable lóòótọ́. wọn ò sí pẹ̀lú bàbá Mudiru Markazi kò sí. ọ̀rọ̀ yìí ní kọ́bà bàbá wa Dr. Yusuf Ilala àkọ́kọ́ ni wípé gbogbo àwọn tí wọ́n sọ pé ọmọ kà yìí bí ọmọ ni wọ́n jẹ́ sí bàbá tá à ń sọ yìí lẹ́kọ̀ọ́ lóye ní mímọ́ wọ́n ń bẹ pẹ̀lú bàbá Mudiru Markazi 100% wọ́n wà pẹ̀lú bàbá Mudiru Markazi. àwọn tí wọ́n ń rò yí pé wọn ò sí pẹ̀lú Mudiru nínú àwọn tí wọ́n bìlọ́ǹgì sọ́dọ̀ wọn wọn ẹ̀ jámọ̀ kankan lọ́dọ̀ àwọn tá à ń sọ yìí o òdodo lọ́gbọ́n wọn. àwọn ràárẹ̀hùn Markazi ẹni ò sí pẹ̀lú Mudiru tí wọ́n ń kà fún. àwọn ràárẹ̀hùn àbí lẹ́nu wọ yìí ìwọ́ra dáadáa yìí àwọn ràárẹ̀hùn bíi Algamawi àwọn ràárẹ̀hùn bíi baba Alketuwi àwọn ràárẹ̀hùn bíi Sheikh Imran Eleha àwọn ràárẹ̀hùn bíi Suleiman Farouk ní yíjìgbà àwọn orí ẹ̀ ti dàrú. baba Professor Larry Badmus 100% wọ́n bẹ pẹ̀lú baba Mudiru Markazi. baba Professor Hamza Abdulrahim 100% wọ́n bẹ pẹ̀lú baba Mudiru Markazi. kátó wá sọ. ṣé àwọn ipò yìí ń dogun wọn ní làákàì wọn máa ń gbàgbà àwọn kan tó ti sọ ìwọ tó yẹ pé sàtífíkètì òjọ lójú náà ní kí ló hàn mí sàtífíkètì ọ̀tọ̀ ni mọ̀ ọ̀tọ̀ ni sàtífíkètì ìgbà tó fẹ́ fún àwọn proud sí àwọn dókítọ̀ àwọn pòfẹ́sọ̀ ló fún proud lórí pórí ẹ̀ ti dàrú. sọrí àwọn tó ń wò ó tó ní wọn ò sí lẹ́gbẹ̀ẹ́ Mudiru wọn jámọ́ nǹkan kan wọn nítumọ̀. subhanallah ṣòro àwọn bàbá tó dárúkọ ẹ mi disrespect wọn o bọ ojúlómọ tó yónú o lónìí o ní Nàìjíríà nílẹ̀ Yorùbá wa o tó ń bá fẹ́ dárúkọ àwọn èèyàn gbogbo àwọn tó pè ń rà àárín yìí wọ́n á dárúkọ wọn kó tó mọ̀ pé àwọn yẹn exist no disrespect to you guys ẹ má bínú ẹ bàbá ọmọ àlè yìí lọ́mọ̀sán tó ń kó gbogbo bá yàn. wọn nítumọ̀ kọ́dà Allahu Akbar ya subhanallah. òun ronú rọ́ọ̀mì tó tún fẹ́ pa nìyẹn adìyẹ kẹ́dà ó pọ̀s rí ẹ dàrú. àwọn kankan bẹ tí ò yé yín a ní ẹ má kí ọ̀pá bọ̀sà ẹ má kọ̀pá bọ̀sà ẹ má kí ọ̀pá bọ̀sà èyí tó ń rò bó sẹ́kù níwọ̀nba níbi tó bìlọ́ǹgì sí wọn ó ní tó mú sẹ́kù ó ní tó mú sẹ́kù. wọ̀rọ̀ ogun ti bá yí ọ̀bọ ẹ̀ jẹ́ ó believe now on nonsensical superstition gan ẹ̀yin náà nǹkan tó ń sọ nǹkan tó ń dára sọ ni pé ó ní nǹkan kan tó lọ ń wò máwọn ikú yẹn lára táyà wọn ò fi tí ì bàjẹ́ nítorí pé wọn bá àbíbù ṣe mú orí ẹ̀ ti dàrú. òdodo lọgbọ́n o ó ní tó mú díẹ̀ tó sẹ́kù mẹ́wọ̀n ó ní tó mú sẹ́kù o má jẹ́ ntàn ọ̀ léwu àwọn míì ni léwu àwọn míì ìwọ wá ń sọ lẹ́nu rẹ wípé. àwọn míì bíi ta ni èwo ni olórí ẹrú yín ló lè stand nínú gba àwọn tó ti fi bàbá yìí lẹ̀ èwo nu wọn. òdodo ìlà wọn old student yẹn sọ pẹ̀lú wípé Mudiru Markazi wọn ṣe nǹkan kan kún iṣẹ́ bàbá wọn ń ba iṣẹ́ bàbá wọn jẹ́. bẹ́ẹ̀ni gbogbo nǹkan tí Sheikh Adamu dúró lé lórí tó jẹ́ àwọn fundamentals ẹ̀sìn àwọn ìdájọ́ ẹ̀sìn àwọn scholars àwọn salaf tó ti lọ tí Sheikh Adam tó recommend fún wa pé Sheikh Abdul Wahab yìí o tó bá fẹ́ kọ́ nípa àkídà o tíra ẹni kẹrọ máa ka o Ibn Taymiyyah ayé o ara àwọn aṣíwájú rere ni o tí Sheikh Adam sọ dáadáa nípa àwọn Buhari o tíra ní asọ́ọ̀lì kutub badal Quran ni kí ni bàbá yín sọ kí ni Sheikh Adam sọ. wọ́n fún ọ ní pé gbogbo tí ń jí àwọn kìrìjì Markazi tí wọ́n kóra wọn jọ tí wọ́n kọ lẹ́tà náà tí wọ́n bá jáde kí wọ́n lọ lè túbá wọn ní fi àlùbáríkà lu ayé wọn. ẹ pẹ̀lẹ́ ambassador albarika sórí pórí ẹ ti dàrú albarika olúwa lára ọ ganan o lálùbáríkà lára o ṣé wọ́n ló ń pín albarika ni o lọ́kàn tí ẹ ń sin bàbá yín tó ń dẹ̀sìn irú yẹn ló ń pín albarika ẹ̀yin people is stupid ṣá ìdí ọ̀lẹ́ tó fẹ́ bọ́ nínú oko ẹrú yìí tó tún fẹ́ mọ ẹ̀pọ̀ Ọlọ́run ló ń pín albarika kò ń ṣe èèyàn. insha Allah al-karim tí wọ́n bá kóra wọn jáde ká lè túbá
wọn à ní fi àlùbáríkà wọn à ní fi lo ayé wọn. lórí ẹ ti dàrú aláìlálùbáríkà tó tún pa gbàdúrà àìlálùbáríkà fúnra ẹ̀ mọ́ because àwọn tó ń ṣépè fún wọn deserve èpè so máa padà sọ́dọ̀ ẹ̀ àlùbáríkà tí ó sì lára ẹ̀ kò tún ó tún máa dínkù sí i ṣáà máa fi tiẹ̀ kú bá wọn mọ̀ then ta ni kán lọ túbá lọ́wọ́ ẹ̀ ìjọ́ òní bàbá yín máa tó retract ogun tó sọ against àwọn sọ̀hábà àti tó sọ against Ànábì Dáúd and co gbẹ́sì lọ. ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà ọ̀tá ẹni pòdù ọ̀yà ọ̀ní is not by building gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ọ̀ní is not by building kìí ṣe kéèyàn máa mọ àwọn building máa mọ classes máa mọ gbogbo ẹ̀ ẹni ń túmọ̀ pé wọ́n ṣe. bẹ́ẹ̀ ni náà ṣé kádàmù ò kárí kún tó yẹn normally a máa kọ́ building lóòótọ́ but a bá ń kọ́ building tó ẹgbẹ́ nǹkan tá à ń kọ́ nínú building yẹn kò jọ mọ́ nǹkan tí a gbé bẹ̀rẹ̀ lẹ̀ fún kọ́ ṣé ó make sense wọn náà tá a bá ń kọ́ building ká dẹ̀ máa kọ́ àwọn èèyàn ní nǹkan tí a gbé bẹ̀rẹ̀ lẹ̀ fún then ó dúró sórí nǹkan tí bàbá ẹ̀ dúró sí nìyẹn ṣùgbọ́n láì ṣe yẹn ó ti kó lórí ẹsẹ̀ bàbá ẹ̀ kó la etí ẹ̀ kó gbọ́ ọkùlọ́kù.